Ẹ káàbọ̀ sí orí ìkànnì ìròyìn Yorùbá. Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn òṣèrékùnrin àti òṣèrébìnrin tí wọ́n fẹ́ òṣèré ẹlẹgbẹ́ wọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kò sì mọ̀ wípé wọ́n ṣe ìgbéyàwó wọn láì gbé wá sí orí ayélujára. Ẹ má sì gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ like kẹ́ sì fi ohun tí ẹ bá rí sí kí ẹ fi sí àbálá àríwísí. Ẹ máa tẹ̀lé wa ká lọ. Ìdílé òṣèré àkọ́kọ́ jẹ́ ìdílé Afeez Ọwọ́ àti Mide Martins. Mide Martins jẹ́ ọmọ òṣèré ilẹ̀ wa Fúnmi Martins. A bí Mide Martins ní April 12, 1977 ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré ṣíṣe lẹ́yìn ìyá rẹ̀ jáde láyé tí ó ti di gbajúgbajà lónìí pẹ̀lú iṣẹ́ takuntakun rẹ̀. Ọkọ rẹ̀ Afeez Ọwọ́ tí ó tún jẹ́ Afeez Abiodun wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ eré láti ibi production manager kí ó tó di wípé ó di òṣèrékùnrin àti olùdarí eré. Ìfẹ́ eré àwọn olólùfẹ́ méjèèjì bẹ́ẹ̀ nígbà tí Mide Martins darapọ̀ mọ́ iṣẹ́ eré ṣíṣe ní abẹ́ Afeez Ọwọ́. Tí bí Afeez Ọwọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ níṣẹ́ ṣe di wípé ìfẹ́ wọ àárín wọn tí wọ́n sì jọ bẹ̀rẹ̀ sí ní fẹ́ ara wọn. Wọ́n ṣe ìgbéyàwó ní ọdún 2004 tí Ọlọ́run sì bùkún wọn pẹ̀lú ọmọbìnrin méjì. Ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe jọ ń gbé papọ̀ ní ìfẹ́, ní ọdún 2016 ni a gbọ́ wípé wọ́n dìjọ túká látàrí èdèàìyedè kan tí ó wáyé láàrin àwọn méjèèjì, tí Mide Martins náà sì jáde síta láti wá sọ wípé lótìítọ́ ni àwọn ti pínyà. Ṣùgbọ́n nígbà tí ó tún yá, àwọn olólùfẹ́ méjèèjì parí ìjà wọn tí ìfẹ́ wọn sì tún pọ̀ sí ju ti tàtẹ̀yìnwá lọ. Lónìí àwọn olólùfẹ́ méjèèjì jẹ́ ọ̀kan gbòógì ìdílé nínú agbo òṣèré tí gbogbo ènìyàn fẹ́ràn, tí wọ́n sì tún fi yé wa pé pẹ̀lú gbogbo wàhálà iṣẹ́ eré tó, wọ́n sì tún lè ṣe ara wọn ní ọ̀kan. Ilé òṣèré mìíràn tún ni Lateef Adedimeji àti Bimpe Oyèbádé. Bimpe jẹ́ gbajúgbajà òṣèré ilẹ̀ wa tí ó fẹ́ràn ọkọ rẹ̀ dáadáa tí àwọn ènìyàn sì fẹ́ràn wọn pẹ̀lú. Wọ́n bí Lateef Adedimeji ní February 1, 1986 ní ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n tí ó wá láti Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ó di gbajúgbajà látàrí àwọn ipa ẹkún tí ó máa ń kó nínú eré. Wọ́n bí Bimpe ní March 23, 1994 ní Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn, tí ó sì kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú modeling kí ó tó bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré. Ìtàn ìfẹ́ wọn dàbí eré orí ìtàgé ni. Wọ́n pàdé níbi ìgbáradì fún eré kan tí wọ́n sì fi àwọn méjèèjì sí bí agbọ̀ndàn ìfẹ́ ọkọ-tí-aya, tí àwọn olólùfẹ́ àwọn méjèèjì sì ń pariwo lọ́dún náà lọ́hùn wípé ń fẹ́ ara wọn, ṣùgbọ́n tí wọ́n jáde láti ní àwọn kò fẹ́ ara wọn, ṣùgbọ́n tí ó padà jáde sí orí ayélujára nígbà tí ó yá wípé wọ́n ti jọ ń fẹ́ ara wọn. Ní December ọdún 2021 ni àwọn méjèèjì ṣe ìgbéyàwó tí ó sì gba orí ayélujára kan lọ́dún náà lọ́hùn. Láti ìgbà yẹn náà sì ti di olólùfẹ́ nídìí iṣẹ́ òṣèré láì pa iṣẹ́ wọn lára rárá. Bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ń gbé àwọn sweet moment ara wọn sí orí ayélujára tí àwọn olólùfẹ́ wọn a sì máa jowú ìfẹ́ wọn títí ó sì fi di òní. Àwọn olólùfẹ́ méjèèjì sì tún jọ wà papọ̀ tí wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn gidigidi. Kódà ṣe ni kò tíì sí ariwo ìjà tàbí wàhálà kankan tí àwọn méjèèjì ti jọ fà rí tàbí tí wọ́n dà papọ̀. Ìdílé òṣèré mìíràn tún ni Òkìkí Afọláyan àti Bímbọ́ Ògúnlọ́wọ̀. Ìtàn ìfẹ́ àwọn olólùfẹ́ méjèèjì jẹ́ eléyìí tí ó ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́nu gidigidi. Bímbọ́ Ògúnlọ́wọ̀ wọ́n bí ní February 2, 1994 tí ó sì wá láti ìpínlẹ̀ Ondo. Bímbọ́ Ògúnlọ́wọ̀ kì í ṣe òṣèré lásán o, ó tún ń ta skincare náà kún iṣẹ́ òṣèré rẹ̀. Òkìkí Afọláyan wọ́n bí òun náà ní February 2, 1980 ní ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n tí ó wá láti ìpínlẹ̀ Kwara, tí àwọn sì mọ̀ fún iṣẹ́ director àti producer. Ṣe ni òun àti Bímbọ́ pàdé nídìí iṣẹ́ eré eléyìí tí ó jẹ́ wípé òun ni ó direct rẹ̀. Bẹ́ẹ̀ ló sì ṣe débi wípé ìfẹ́ wọ àárín wọn. Wọ́n ṣe ìgbéyàwó ní October 2018 ni àwọn méjèèjì jọ di tọkọ-tìyàwó. Láti ìgbà tí wọ́n sì ti ṣe ìgbéyàwó ni àwọn olólùfẹ́ àwọn òṣèré méjèèjì ti máa ń wá ọ̀nà láti da àárín wọn rú, ṣùgbọ́n tí àwọn òṣèré méjèèjì yìí dúró digbí tí wọ́n sì ń túbọ̀ nífẹ̀ẹ́ ara wọn sí lórí ayélujára àti ní ojú ayé, tí wọ́n sì máa ń yọ̀ wípé àwọn jọ jẹ́ olólùfẹ́, bẹ́ẹ̀ ni wọ́n tún jọ jẹ́ akẹgbẹ́ nínú agbo òṣèré. Láti ìgbà tí wọ́n sì ti jọ fẹ́ ara wọn, a kò gbọ́ ariwo tàbí ìjà kan kí ó wáyé láàrin àwọn olólùfẹ́ méjèèjì yìí o. Tí ó bá tiẹ̀ wáyé, ṣe ni kò dé orí ayélujára rárá, tó jẹ́ wípé wọ́n paná ẹ̀ mọ́lẹ̀ láàrin àwọn méjèèjì yìí. Ìdílé òṣèré mìíràn ni Ṣèyí Ẹdùn àti Adeniyi Johnson.
Wọ́n bí Adeniyi Johnson ní February 27, 1976 ní ìpínlẹ̀ Èkó. Ó jẹ́ òṣèré gbajúgbajà ilẹ̀ wa tí ó kọ́kọ́ fẹ́ Tóyìn Abraham ṣùgbọ́n tí wọ́n padà jọ túká ní ọdún 2015. Ṣèyí Ẹdùn jẹ́ òṣèrébìnrin ilẹ̀ wa àti pòdúsà. Wọ́n bí ní ìpínlẹ̀ Èkó ní June 3, 1988 ṣùgbọ́n ó wá láti ìpínlẹ̀ Ògùn. Ṣèyí Ẹdùn àti Adeniyi Johnson pàdé ní ibi ìgbáradì fún eré tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jọ máa ṣe ọ̀rẹ́ kí ó tó wá di wípé ìfẹ́ wọ àárín àwọn méjèèjì. Ṣùgbọ́n ṣe ni àwọn online lọ ń drag Ṣèyí Ẹdùn wípé òun ni kò jẹ́ kí Adeniyi Johnson kí ó fẹ́ Tóyìn Abraham sílé o, tí wọ́n sì jáde láti wá sọ pé kò rí bẹ́ẹ̀. Tí àwọn méjèèjì sì ṣe ìgbéyàwó wọn ní ọdún 2018, ṣe ni wọ́n sì máa ń bú wọn tí wọ́n sì máa ń yọ̀ wọ́n pẹ̀lú àìrí ọmọ bí, tí Ọlọ́run sì gbọ́ àdúrà wọn ní ọdún 2023 tí wọ́n bí ìbejì làǹtìlanti, tí Ọlọ́run sì fi èyí pa àwọn ẹlẹ́gàn lẹ́nu mọ́, tí ìgbéyàwó wọn sì jẹ́ kí ó yé wa wípé ọkọ àti ìyàwó sì lè fẹ́ra wọn dénúdénú kí wọ́n fẹ́ra wọn dọ́kàndọ́kàn láì wo ti ẹ̀gàn tàbí àbùkù tí wọ́n bá fi ń kàn wọ́n. Ìdílé mìíràn tún ni Tóyìn Abraham àti Kọ́láwọlé Ajéyẹmí. Wọ́n bí Tóyìn Abraham ní September 5, 1982 ní ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n tí ó sì dàgbà sí Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó jẹ́ gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa látàrí àwọn eré rẹ̀ tí ó máa ń ṣe àti ìgbésí ayé rẹ̀ dáradára. Kọ́láwọlé Ajéyẹmí wọ́n bí ní January 17, 1978 ní ìlú Ògbómọ̀ṣọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó jẹ́ òṣèré, pòdúsà àti dàrẹ́tọ̀ tí àwọn èèyàn sì fẹ́ràn gidigidi. Ṣe ni ìrìn àjò òun àti Tóyìn sì ya àwọn ènìyàn lẹ́nu lẹ́yìn ìgbà tí Tóyìn Abraham ní ìjákulẹ̀ níbi ìgbéyàwó rẹ̀ àkọ́kọ́ pẹ̀lú Adeniyi Johnson. Kò sì sí ẹni tí ó tún fọkàn sí wípé yóò tún gba ìfẹ́ láàyè látàrí ohun tí ojú rẹ̀ ti rí. Ṣùgbọ́n ní ọdún 2019 ó rí ayọ̀ nínú Kọ́láwọlé tí wọ́n sì ṣe ìgbéyàwó wọn. Ní ọdún kan náà ni wọ́n ṣe ìgbéyàwó tí wọ́n bí ọmọkùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ireolúwa, tí inú àwọn olólùfẹ́ wọn sì dùn gidigidi. Ṣùgbọ́n ṣe ni Tóyìn Abraham kò jìnnà sí orí ayélujára o, tí òun náà sì máa ń wá fún ẹni tí ó bá ti wá fún ní orí ayélujára. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo rẹ̀ náà, àwọn olólùfẹ́ méjèèjì sì ń tẹ̀síwájú láti máa gbé ní ìrẹ́pọ̀ tí wọ́n sì ń pa ẹnu àwọn ẹlẹ́gàn mọ́ pátápátá o. Tí ìgbéyàwó òṣèrébìnrin sì kọ́ wa wípé lótìítọ́ ó dára láti fún ìfẹ́ ní ààyè lẹ́lẹ́kejì, láì wo ti ìlàkọjá tàbí ìjákulẹ̀ tí ènìyàn ti bá pàdé níbi ìgbéyàwó àkọ́kọ́. Ìdílé òṣèré mìíràn tún ni Yewande Adekoya àti Abiodun Thomas. Ìgbéyàwó àwọn òṣèré méjì yìí, Yewande àti Abiodun Thomas, jẹ́ eléyìí tí ó ya ọ̀pọ̀ lẹ́nu gidigidi. Wọ́n bí Yewande ní January 20, 1984 ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n tí ó wá láti ìpínlẹ̀ Ògùn. Ó jẹ́ òṣèrébìnrin ilẹ̀ wa, scriptwriter àti producer. Ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ eré bíi Ọmọ Ẹlẹ́ṣọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọkọ rẹ̀ Abiodun Thomas náà jẹ́ òṣèrékùnrin ilẹ̀ wa àti producer tí ó wá láti ìpínlẹ̀ Ògùn. Àwọn méjèèjì kò jọ jẹ́ akẹgbẹ́ nídìí iṣẹ́ eré nìkan ṣùgbọ́n tí wọ́n tún jọ jẹ́ olólùfẹ́. Wọ́n fẹ́ ara wọn tí Ọlọ́run sì bùkún wọn pẹ̀lú ọmọbìnrin méjì, tí àwọn olólùfẹ́ àwọn òṣèré yìí máa ń kí wọn fún iṣẹ́ eléyìí tí àwọn òṣèré méjèèjì bá jọ ṣe papọ̀ torí dandan ni ó máa ń dùn. Ṣùgbọ́n ní ọdún 2024 ni àwọn méjèèjì túká, tí Yewande sì wá sórí ayélujára láti wá ṣàlàyé díẹ̀ lára àwọn ohun tí ó fa ìtúká wọn. Ṣùgbọ́n ṣe ni Yewande ti gbájúmọ́ iṣẹ́ òṣèré padà lójú méjèèjì báyìí o, tí ó sì ń ṣe ìtọ́jú àwọn ọmọ rẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí àwọn olólùfẹ́ méjèèjì ti túká ni a kò ti gbọ́ ohun kankan mọ́ nípa Abiodun Thomas nítorí pé kò gbé ohun kankan nípa rẹ̀ wá sí orí ayélujára mọ́ o. Níṣe ni ó kàn rọra ń dájà ayé rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó sì gbé ohun kankan wá sí orí ayélujára. Ìdílé òṣèré mìíràn tún ni Esther Kalẹ́jayé àti Afeez Eniola. Esther Kalẹ́jayé tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí ọmọ dúpẹ́lẹ́tì tí wọ́n bí ní March 3, 1986 ní ìpínlẹ̀ Èkó. Ó jẹ́ òṣèrébìnrin, producer àti òǹtajà. Ọkọ rẹ̀ ìyẹn Afeez Eniola jẹ́ òṣèrékùnrin àti producer. Wọ́n bí ní February 22, 1975 ní ìpínlẹ̀ Èkó tí ó sì wá láti ìpínlẹ̀ Ògùn. Ó jẹ́ òṣèré tí àwọn ènìyàn bọ̀wọ̀ fún pẹ̀lú àwọn ipa tí ó máa ń kó nínú eré, bí ó ṣe máa ń ṣe àwàdà tí ó sì máa ń pa àwọn ènìyàn lẹ́rìn-ín. Àwọn òṣèré méjèèjì náà pàdé níbi ìgbáradì fún eré tí ọ̀rẹ́ àwọn méjèèjì sì padà di olólùfẹ́. Ọlọ́run sì bùkún ìdílé wọn pẹ̀lú ọmọkùnrin àti ọmọbìnrin. Ṣe ni Esther Kalẹ́jayé sì máa ń pọ́n ọkọ rẹ̀ lé tí ó máa ń pè ní partner àti mentor òun ní ọkọ òun o. Yàtọ̀ sí ìdílé àwọn òṣèré mìíràn tí ó tún kún fún àbòsí àti ìjà, tí àwọn olólùfẹ́ méjèèjì sì ti gbìyànjú láti sá fún ìjà láti ìgbà tí wọ́n ti fẹ́ra wọn, tí wọ́n sì tún máa ń ju àwọn lovely moment tí wọ́n papọ̀ sórí ayélujára fún àwọn olólùfẹ́ wọn láti rí i. Tí èyí sì tún mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn kí ó túnbọ̀ fẹ́ràn wọn sí i.
Ìdílé òṣèré mìíràn tún ni Ìrètí Òṣàyẹmí àti Bákì Adéoyè. Ìrètí Òṣàyẹmí wọ́n bí ní January 14, 1980 ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n tí ó wá láti ìpínlẹ̀ Ògùn. Ó jẹ́ òṣèrébìnrin ilẹ̀ wa tí ó ní ẹ̀bùn eré púpọ̀ tí àwọn olólùfẹ́ rẹ̀ sì fẹ́ràn rẹ̀ gidigidi. Ọkọ rẹ̀ Bákì Adéoyè jẹ́ movie producer àti director tí àwọn òṣèré sì máa ń pọ́n lé pẹ̀lú bí wọ́n ṣe máa ń darí eré tí ó sì máa ń dùn. Wọ́n ṣe ìgbéyàwó ní ọdún 2008 tí Ọlọ́run sì bùkún ìdílé wọn pẹ̀lú ọmọkùnrin àti ọmọbìnrin. Ní èyí tí Ìrètí kò sì fi ìrìnàjò ìgbéyàwó rẹ̀ kó fi pa ti iṣẹ́ òṣèré rẹ̀ tí ó ń ṣe lára rárá àti rárá o. Ṣùgbọ́n ní ọdún 2019 ni ariwo gba orí ayélujára kan wípé ìjà ńlá kan bẹ́ sílẹ̀ láàrin wọn tí oníkálùkù sì lọ ní ọ̀nà tirẹ̀. Ṣùgbọ́n látàrí wàhálà ìgbéyàwó, a sì ń rí Ìrètí lónìí olónìí tí òun sì tún ń kópa nínú iṣẹ́ eré, bẹ́ẹ̀ ni ó sì tún ń tọ́jú àwọn ọmọ rẹ̀. Ṣùgbọ́n tí Bákì Adéoyè kò gbé nǹkan kan nípa rẹ̀ síta mọ́ sí orí ayélujára títí tí ó fi di òní o. Bẹ́ẹ̀ ni a ò sì mọ̀ bóyá wọ́n jọ ń tọ́ ọmọ papọ̀ ni àbí Ìrètí nìkan ló ń dá ọmọ tọ́. Ìdílé òṣèré mìíràn tún ni Àníkẹ́ Àmì Ọláníyì àti Ọlásùnkànmí Àkànní tí orúkọ rẹ̀ sì ń jẹ́ Tèmítọ́pẹ́ Ṣúkúrà Àníkẹ́ Ọláníyì. Ó jẹ́ gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa tí wọ́n bí ní May 27, 1993 ní Ìkòròdú, ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n tí ó wá láti Ìrè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àníkẹ́ ti ṣiṣẹ́ gidigidi fúnra rẹ̀ láti fi lè ní orúkọ àti láti fi lè di gbajúgbajà yẹn ní agbo òṣèré. Ó jẹ́ producer, jọ́lánì àti brand influencer. Ó ti kópa nínú eré bíi Jagbajantis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àníkẹ́ Àmì rí ìfẹ́ lọ́dọ̀ òṣèrékùnrin ẹlẹgbẹ́ rẹ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlásùnkànmí Àkànní tí àwọn ènìyàn mọ̀ sí Olóhùn Iyọ̀. Ní October 2023 ni àwọn olólùfẹ́ méjèèjì ṣe ìgbéyàwó tí kò pariwo rárá tí ó sì jẹ́ wípé àwọn ìdílé àti ọ̀rẹ́ tí ó súnmọ́ wọn tímọ́tímọ́ nìkan ni ó wà níbi ìgbéyàwó ọ̀hún tí wọ́n ṣe. Tí ìtàn ìfẹ́ tí wọ́n náà sì jẹ́ ọ̀kan lára àwọn ìfẹ́ tí àwọn ènìyàn fẹ́ràn láti máa wò. Ó dá mi lójú gan wípé ọ̀pọ̀ ènìyàn ni kò mọ̀ wípé Àníkẹ́ Àmì ní ọkọ tàbí wọ́n tiẹ̀ mọ̀ wípé Olóhùn Iyọ̀ gangan ni ọkọ rẹ̀. Ìdílé òṣèré mìíràn ni Dàmọ́lá Ọlátúnjí àti Bùkọ́lá Arúgbá. Dàmọ́lá Ọlátúnjí wọ́n bí ní February 2, 1980 ní ìpínlẹ̀ Edo tí ó sì dàgbà sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó jẹ́ gbajúgbajà òṣèrékùnrin ilẹ̀ wa tí àwọn ènìyàn fẹ́ràn látàrí àwọn ipa eléyìí tí ó máa ń kó nínú eré rẹ̀. Ìyàwó rẹ̀ Bùkọ́lá Arúgbá wọ́n bí ní December 19, 1988 ní ìpínlẹ̀ Kwara. Ó jẹ́ òṣèrébìnrin, writer àti producer tí àwọn ènìyàn sì fẹ́ràn rẹ̀ pẹ̀lú. Àwọn òṣèré méjèèjì bẹ̀rẹ̀ láti bí ọ̀rẹ́ ṣíṣe kó tó di wípé ìfẹ́ wọ àárín wọn tí Ọlọ́run sì bùkún ìgbéyàwó wọn pẹ̀lú ọmọkùnrin àti ọmọbìnrin tí àwọn ènìyàn sì fẹ́ràn wọn gidigidi. Ṣùgbọ́n ní ọdún 2023 ni Bùkọ́lá Arúgbá jáde bọ́ síta sí orí ayélujára láti kéde wípé òun kò lè tẹ̀síwájú mọ́ nínú ìgbéyàwó òun àti pẹ̀lú Dàmọ́lá Ọlátúnjí tí èyí sì jẹ́ ohun tí ó ya àwọn olólùfẹ́ wọn lẹ́nu látàrí bí wọ́n ṣe máa ń gbádùn ìfẹ́ wọn. Kódà ṣe ni Bùkọ́lá Arúgbá gbé e lọ sí ilé ẹjọ́ tó sì jẹ́ wípé ilé ẹjọ́ ni ó bá wọn dá ọ̀rọ̀ náà kó tó di wípé àwọn méjèèjì pínyà. Ṣùgbọ́n ṣe ni àwọn méjèèjì sì jọ ń ṣe ìtọ́jú àwọn ọmọ wọn papọ̀ ṣùgbọ́n tí wọn kò sì jọ pé papọ̀ mọ́. Títí yóò sì fi di òní, a sì ń rí Bùkọ́lá Arúgbá tí ó ń kópa nínú eré o ṣùgbọ́n ó ṣe díẹ̀ tí a rí Dàmọ́lá Ọlátúnjí. Ìdílé òṣèré mìíràn tún ni Segun Ogungbe, Àtinúkẹ́ Ògúngbè àti Ọmọ́wùmí Ajíbóyè. Eléyìí jẹ́ ìgbéyàwó tí ó ní kọ́mi-kọ́ nínú lágbo òṣèré. Òṣèkùnrin ilẹ̀ wa Segun Ogungbe tí ìyàwó àkọ́kọ́ rẹ̀ sì ń jẹ́ Àtinúkẹ́ Ògúngbè àti ìyàwó ẹlẹ́ẹ̀kejì rẹ̀ sì ń jẹ́ Ọmọ́wùmí Ajíbóyè. Wọ́n bí Segun ní March 28, 1973 ní Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn. Ó jẹ́ àbúrò fún Akin Ògúngbè tí ó sì tẹ̀lé ìṣiṣẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tí òun náà fẹ́ ìyàwó méjì. Ìyàwó rẹ̀ àkọ́kọ́ Àtinúkẹ́ Ògúngbè ó jẹ́ òṣèrébìnrin àti producer tí ó sì wà pẹ̀lú Segun Ogungbe tipẹ́ tí ó sì tún dúró tì í kó tó di wípé ó di gbajúgbajà. Ìyàwó kejì ni Ọmọ́wùmí Ajíbóyè. Wọ́n bí i ní Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
ó pàdé Ṣẹ́gun ní ìdí iṣẹ́ eré tí iṣẹ́ eré tí ó pa wọ́n pọ̀ sì padà sọ wọ́n di olólùfẹ́. Ṣẹ́gun fẹ́ Wùmí gẹ́gẹ́ bí ìyàwó ẹlẹ́ẹ̀kejì rẹ̀ tí Ọlọ́run sì bùkún wọn pẹ̀lú ọmọ méjì. Wọ́n gbìyànjú láti gbé ní ìrẹ́pọ̀ àti àlàáfíà, ṣùgbọ́n ní ọdún 2023 ni a gbọ́ wípé ìjà wáyé láàrin àwọn méjèèjì tí ó sì gba orí ayélujára kan. Wùmí sì jáde láti ní àwọn ti jọ túká, ṣùgbọ́n nígbà tí ó tún yá wọ́n tún jọ wà ní àlàáfíà padà. Ṣùgbọ́n ní òní Ṣẹ́gun ṣì wà pẹ̀lú ìyàwó rẹ̀ àkọ́kọ́ ìyẹn Àtinúkẹ́, tí ọ̀rọ̀ ìgbéyàwó Ṣẹ́gun sì wà lára èyí tí àwọn ènìyàn kò lè má sọ̀rọ̀ nípa rẹ̀. Èyí sì ni àkójọpọ̀ àwọn òṣèrékùnrin àti òṣèrébìnrin ilẹ̀ wa tí wọ́n fẹ́ òṣèré ẹlẹgbẹ́ wọn ní ìdí iṣẹ́ eré. Àwọn wo nínú àwọn ìdílé yìí ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù? Ẹ fi sí abala àríwísí ìyẹn comment section. Ẹ jọ̀ọ́ má ṣe gbàgbé láti like kí ẹ comment kí ẹ sì tẹ̀lé ìkànnì yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mìíràn. Ẹ ṣé fún gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa.